A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Ajé Monday, ọjọ́ 24 nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà Lucky Orímisàn Ayédàtiwa ti ìpínlẹ̀ Ondo, òun ni wọ́n ti búra fún lónìí gẹ́gẹ́ bí gómìnà ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ tí yóò jẹ ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn ètò ìdìbò èyí tó wáyé nínú oṣù kọkànlá ọdún 2024. Gómìnà Orímisàn Ayédàtiwa òun ni wọ́n búra fún ní gẹ́rẹ́ nígbà tí wọ́n búra fún igbákejì rẹ̀ níbi ètò ọ̀hún èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ èyí tó wáyé o níbi gbọ̀ngàn kan tó wà nílùú Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ Ondo. Lucky Orímisàn ti ṣe gómìnà ìpínlẹ̀ Ondo, òun ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bákan náà ló dúpẹ́ lọ́wọ́ ẹbí ará ọ̀rẹ́ tó fi mọ́ gbogbo àwọn ènìyàn ọ̀tọ̀kùlúùlú eléyìí tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ìbúra fúnni gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo ẹlẹ́ẹ̀keje irú ẹ̀. Àwọn ènìyàn pàtàkì jàǹkànjàǹkàn èyí tó wà níbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé lónìí tí í ṣe ọjọ́ Ajé Monday ńbẹ̀ ńlá ti rí alága fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí eyín Abdullahi Umar Ganduje, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí, bákan náà ńlá ti rí àti àwọn ènìyàn bíi gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Olóyè Bísí Àkàndé, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Oǹdó Olúṣẹ́gun Mímíkò àti Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, tó fi mọ́ àwọn ènìyàn ńláńlá mìíràn èyí tó péjú pésẹ̀ síbẹ̀, tó fi mọ́ alákòóso fún ọ̀rọ̀dọ́ àti ìdàgbàsókè ọ̀gbẹ́ni Ayọ̀délé Ọláwándéò àti alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Oǹdó ọ̀gbẹ́ni Adétìmẹ́yìn, tó fi mọ́ àwọn ènìyàn míì èyí tó wà ń bẹ̀ àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Oǹdó àti àwọn aṣòfin yòókù, tó fi mọ́ àwọn aṣòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà àti àwọn ẹbí olóògbé tí í ṣe gómìnà àná eyín ẹbí Rótìmí Akérédolú. Gbogbo wọn pátá ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún. Ẹ̀wẹ̀, ní gẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n búra fún gómìnà Ayédàtiwa, òun mà ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn ẹbí olóògbé tí í ṣe ọ̀gá rẹ̀ èyí tóun jẹ́ igbákejì gómìnà fún tẹ́lẹ̀ ní ìgbà ayé rẹ̀ Rótìmí Akérédolú ló dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o. Bákan náà òun ló fi ìṣẹ́jú kan ló fi rántí Rótìmí Akérédolú àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ takuntakun èyí tí Akérédolú tó ti ṣe o. Ayédàtiwa tó tẹnu bọ̀rọ̀ tó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn fóun nírú àyájọ́ ìní wípé kò sí Akérédolú lórí ìjókòó. Ó ní inú òun ìbá ti dùn tó, ayọ̀ òun ìbá ti kún tó, ìbá jẹ́ pé ọ̀gá òun Rótìmí Akérédolú ó ń bẹ láyé bẹ láàyè, ó wà ní ìkàlẹ̀ láti irú ayẹyẹ yìí èyí tí ó wáyé lónìí lójú rẹ̀. Ó lámọ̀ ohun gbogbo ó wà lọ́wọ́ Ọlọ́run, onírírò ní tènìyàn, ṣíṣe ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ó ṣe àpèjúwe Rótìmí Akérédolú gẹ́gẹ́ bí akíkanjú ènìyàn ní ìgbà tó ń bẹ láyè, èyí tó jẹ́ wípé tọ̀sán tòru ní fi ń ṣiṣẹ́ ló ń wá ìdàgbàsókè ìpínlẹ̀ Oǹdó. Bákan náà ó jẹ́ ènìyàn tó lẹ́ran ìfẹ́ èyí tó kó ènìyàn mọ́ra, tó tún ní ọgbọ́n ìmọ̀ òye ìtọ́sọ́nà gẹ́gẹ́ bí Ayédàtiwa bó ṣe ṣe àpèjúwe Rótìmí Akérédolú. Ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹbí ọ̀rẹ́ Akérédolú fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún
lásìkò ètò ìbò àti níbi ayẹyẹ ìbúra fúnni ọ̀hún èyí tó wáyé ó wá gbà á ládùúrà wípé iwájú tí Akérédolú tó dojúkọ yóò dá ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ètò ti ẹnu Ayédàtiwá jáde lẹ́yìn tí wọ́n búra fún gẹ́gẹ́ bí gómìnà ẹlẹ́ẹ̀keje fún ìpínlẹ̀ Ondo lónìí. Lórí awuyewuye ètò ọ̀rọ̀gbà yìí, àga agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ká báyìí. Ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ obìnrin àkọ́kọ́ tí ó gorí àga ọ̀hún, eyín arábìnrin Mojísọ́lá Miranda, òun ni wọ́n ti ní ó ṣeé ṣe kó sọ̀kalẹ̀ kúrò lórí ipò náà láti gba àwọn ènìyàn méjì yìí, ọ̀gbẹ́ni David Sẹ́tànjí tàbí ọ̀gbẹ́ni Wálé Rauf, láàyè láti bọ́ sí ipò náà gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó wáyé lẹ́yìn tí àwọn àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú APC àti nínú òṣèlú tí wọ́n dá sí rògbòdìyàn ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti yọ Mudashiru Ajayi Obasa kúrò lórí ipò látàrí àwọn ẹ̀sùn àìṣedédé, kíkówó jẹ àti ṣíṣe ipò ọwọ́ agbára lò èyí tí wọ́n kà sí Obasa lọ́rùn, èyí tí wọ́n sì yọ kúrò lórí ipò náà nínú oṣù kínní ọdún èyí tí a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní arábìnrin yìí òun ni obìnrin àkọ́kọ́ eléyìí tí ó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó tó sì bọ́ sí ipò náà ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 èyí tí a wà nínú rẹ̀ yìí, lẹ́yìn tí wọ́n rọ Mudashiru Obasa kúrò lórí ipò gẹ́gẹ́ bí agbẹnusọ wọn. Ṣùgbọ́n báyìí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọ̀rọ̀ òun ló ti ń súyọ láti ìgbà tí Mojísọ́lá Miranda tó ti wà lórí ipò náà. Ṣùgbọ́n àwọn àgbààgbà ọ̀hún bí olóyè Bísí Àkàndé, Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, bákan náà Pius Akínyẹ̀lúrè àti àwọn ènìyàn míì èyí tí wọ́n ní wọ́n ti dá sí ọ̀rọ̀ ọ̀hún báyìí láti lè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí àlàáfíà kó lè jọba nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Ni wọ́n ní ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ó ṣeé ṣe kí arábìnrin agbẹnusọ yìí kó sọ̀kalẹ̀ lórí ipò náà láti gba àwọn méjì wọ̀nyí, èèyàn kan nínú wọn láti gbà á láàyè kí wọ́n bọ́ sí orí ipò ọ̀hún gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. Arákùnrin kan tẹ́nikẹ́ni kò tí ì mọ orúkọ rẹ̀ tó sì jẹ́ wípé ó wà ní dèdè àgbàlagbà sí ọ̀dọ́, òun mà ní ìròyìn ti fi múlẹ̀ wípé ó sora rẹ̀ kọ́ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé òní ni wọ́n ti sọ di mímọ̀ wípé arákùnrin ọ̀hún èyí tí wọ́n ní ó ń gbé ní agbègbè Àdìsá ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́yìn ilé epo World Oil. Wọ́n ní igbó kékeré kan tó ń bẹ níbẹ̀. Ṣàdédé ni wọ́n rí òkú arákùnrin yìí níbẹ̀ láàárọ̀ yìí ní nǹkan bíi aago 10 òwúrọ̀, èyí tó ti sora rẹ̀ rọ̀ tí ẹ̀mí sì ti bọ́ lẹ́nu rẹ̀ tó ń rọ̀ dìgbẹ̀dìgbẹ̀ lórí igi bí ẹyẹ àdán tí wọ́n sì ké gbàjarè síta. Báyìí títí di àsìkò tí ìròyìn fi kóra jọ, ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó ohun tó fà á tí arákùnrin náà tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ èyí tó sora rẹ̀ rọ̀ lórí igi. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú NLCDC àti àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n ti wà láàyè náà láti gbóòkú arákùnrin ọ̀hún kúrò níbi tó wà kí wọ́n sì fi òkú rẹ̀ pamọ́ títí di ìgbà tí ìwádìí yóò fi orúkọ àti àwọn ohun ìdánimọ̀ rẹ̀ tí yóò fi múlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí wọ́n tari léde láti ilẹ̀ Ìbàdàn lónìí. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin takasùfé tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ Ruggedman tí gbogbo èèyàn mọ̀ sí Ruggedy Bàbá, òun mà ló ti sọ̀rọ̀ bóde o wípé ohun tó sunwọ̀n nínú ìrìn àjò olólùfẹ́ méjì ni wípé bí àìgbọ́ra ẹniyé bá ti ń wáyè tó ti ń mú ariwo dání ó ní kàkà tí ọkùnrin yóò fi gbọ́wọ́ sókè na obìnrin, ó ló sunwọ̀n fún àwọn méjèèjì kí oníkálukú kí wọ́n pín gàrí wọ́n sì máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní kí ọkùnrin máa gbọ́wọ́ sókè máa na obìnrin jẹ́ ohun tó burú, ó jẹ́ ìwà eléyìí tí ò bójúmu tó sì jọmọ́ ìwà ẹranko láwùjọ àwọn ènìyàn olórí pípé o. Ó ní tó bá ti wádìí wípé obìnrin náà òun náà ní àwọn ìwà líle lọ́wọ́ èyí tó lè máa mú ọkùnrin láti máa bínú sí i kí wọ́n sì máa jà lóòrèkóòrè. Ó ní àwọn nǹkan wọ̀nyí, ó ní bí ìgbọ́ra ẹniyé bá ti wà láàrin wọn, ó ní wọ́n lè pín gàrí kí oníkálukú kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, pàápàá jù tó bá jẹ́ ìrìn àjò èyí tí ìgbéyàwó kò tí wọ̀ tó sì jẹ́ àfẹ́sọ́nà ńlá wọn méjèèjì. Ruggedy Bàbá èyí tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan nílé iṣẹ́ amóhùnmáwòrán kan nílẹ̀ Èkó sọ di mímọ̀ wípé kìí ṣe ohun tó dáa fún ọkùnrin láti máa gbọ́wọ́ sókè ná obìnrin. Ó ní bákan náà kò sunwọ̀n fóbìnrin láti máa gbó ẹnu káká sí ọkùnrin nítorí pé lásìkò tí àwọn méjèèjì tí wọ́n bá ń jara wọn níyàn, ó ní kò sí nǹkan búburú tí ò lè ṣẹlẹ̀ léléyìí tó sì lè dẹ́mi ara wọn méjèèjì légbodò. Nípa ìdí èyí, ó ní òun yóò gbà wọ́n lámọ̀ràn bí ìgbọ́ra ẹniyé gbólóhùn asọ̀ bá ti ń wáyé lóòrèkóòrè èyí tó ti fẹ́ máa fa nínà tàbí láti máa yọ àwọn ohun ìjà kí wọ́n máa fi léra wọn tàbí nọra wọn. Ó ní kí àwọn méjèèjì kí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ kálàáfíà kó lè jọba. Ó ní bí ọkùnrin bá lọ lọ́tọ̀ ó ṣeé ṣe kó pàdé obìnrin míì èyí tí ó fi lọ́kàn balẹ̀, bóbìnrin náà bá sì lọ lọ́tọ̀ ó ló ṣeé ṣe kó pàdé ọkùnrin míì èyí tí wọ́n gbọ́ra wọn yé yàtọ̀ sí pàmí nkú sórí bẹ̀m̀bẹ̀ èyí tí àwọn tí wọ́n jọ máa lò síra wọn. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà tí ẹ tún máa láǹfààní láti gbọ́ tòrò èmi, mo gbà á ládùúrà wípé ilé wa ọ̀dẹ̀ wa kò ní dàrú láṣẹ Elédùà. Àmín. Fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.